àǹtí mi Ṣọlá pé mo dẹ̀ gbádùn ṣòro tẹ́ ṣe yẹn o. Ẹ̀ ń láyé o. Mi mọ̀ pé àwọn bílóníà tírílóníà wọ́n máa ń ráyè ètò tó yẹn. 5 hours plus for about 5 hours for about 5. But anyways, nǹkan tẹ́ ẹ sọ la fẹ́ analyse o, ẹ má bínú. Ẹ sọ pé so ẹ ti padà admit ń sí pé owó lẹ fi ra bọ̀dá Lati. Ẹ ti padà admit pé owó lẹ fi ṣe bẹ́yìn. Ẹ wo, may this love never find me. Mo sọ pé for the rest of this year, nǹkan tí màmá sọ nìyẹn. May this love never find me. Ẹ ti padà admit wípé ẹ lọ fowó rokodo ni. Ẹ jẹ́ wá sọ kínní kan wọ́n àti Ṣọlá ibi tá a ti máa jà léléyìí o. Ẹnu yín ló ti jáde pé ó pè yín bẹ́ẹ̀ ṣe kówó lé bọ̀dá Lati lórí. Tó bá wá di ọ̀la tẹ́ bá wá jáde pé ibo lẹ ti sọ bẹ́ẹ̀ a máa ní pọ́blẹ́mù. Àti Ṣọlá pé about 5 hours for like 5 hours lẹ fi ṣe show tẹ́ fi sọ ìtàn ìgbésí ayé láti jọ́ láti inú oyún tí ìdánmọ ọwọ́ bẹ́ẹ̀ ṣe kówó lé bọ́ ṣe tà á fún yín bí ẹrú bó ṣe dolórí ẹrú nulẹ̀ yín ẹ̀yin lẹ fara yín sọ kò sẹ́nìbọ̀dì tó béèrè lọ́wọ́ yín ẹ̀yin lẹ wá ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yá. Tó bá wá di ọ̀la tẹ́ bá jáde pé ibo lẹ ti sọ bẹ́ẹ̀ ibẹ̀ láti máa jà ọ́. Ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ sọ kò sí wàhálà ṣẹ́rí ti kú ìmọ̀dà yẹn ni mo fẹ́ yọ jáde. Ṣẹ́rí 5 hour show yẹn mo fún yín mo fẹ́ yín àti bọ̀dá Lati ẹ lọ máa mú mi sí. Bọ́ ṣẹ́rí ibi tó ti concern kún ìmọ̀dà ibẹ̀ lèmi kọ́ mọ̀ máa yọ jáde tá a máa bára wa sọ ṣẹ̀mọ̀ ká máa bára wa sọ facts. Ẹni torí ẹbí torí poverty àti brokenness ló jẹ́ kí Iyabo kó lọ fẹ́ pọ̀ lò poverty àti brokenness. Àǹtí Ṣọlá pé torí kí lẹ wá fi fẹ́ bọ̀dá Lati. Because obviously tẹ́ bá lè sọ pé Iyabo fẹ́ yàn torí pé Iyabo broke at least you gave us a reason. Kí ni reason tẹ́ fi fẹ́ bọ̀dá Lati náà ò lówó lọ́wọ́ ṣé torí ẹpọ̀n lẹ ṣe fẹ́ bọ̀dá Lati ni torí ìgbà tẹ́ máa sọ̀rọ̀ Ọlọ́ ò lè ṣe kò lè tàtẹ̀kọ́lẹ̀ kò lè ṣe ẹ wo there is more to life than àtẹ̀kọ́lẹ̀. Bọ̀dá Lati lè máa tẹ àtẹ̀kọ́lẹ̀ bọ́ṣẹ́ lè gbàdúrà pé kí irú ọkọ yín kó jẹ́ pé arìndìnmẹ́yẹn dáadáa tọ́ ni. Àbáwo ló tẹ̀ ṣe mí pé ṣé ó ti dó bọ́ọ̀lù lórí ni tó fi mọ̀ pé kóun tàtẹ̀kọ́lẹ̀. Age is just a number when it comes to wàhálà ọmọ kékeré mi 2 seconds ni wàá dẹ̀ ra gbàlagbà ẹ̀mí ó máa báyé yín jẹ́ síbẹ̀. That is it. How did you know that Polo kì í tàtẹ̀kọ́lẹ̀? Àbí Queen Mother complain for Queen Mother tó jáde tó ń sọ lórí podcast pé kí ló dé tó fi ń dán kí ni àṣírí ẹwà ẹ tó sọ pé ọkọ òun gbá òun ni ó ń gbá òun ó ń rọ sí fóun ni. That is it. Queen Mother ò kì í ṣọmọ kékeré àbó fẹ́ kí Queen Mother lọ fẹ́ ọkọ bíi tójú abẹ tí ò mọ èjì ẹ kí ni èjì ẹ kó lọ máa fẹ́ àwọn ọmọ onípátá méjì ṣẹ́ẹ̀tì kan. Ṣé èèyàn tó fẹ́ kí Queen Mother àbí kó lọ máa fowó rokodo bíi títí ẹ nǹkan tó fẹ́ kí Queen Mother ṣe ni I reject it for her. I reject it for her. Kó máa dó àwọn ọmọkùnrin tó jẹ́ pé wọ́n máa ṣọ́ọ̀bù ẹ̀ ṣe rí bí yẹn ṣe bó ṣe ń ṣọ́ọ̀bù ojú abẹ́ tó ń ṣọ́ọ̀bù ẹ̀sẹ̀ gbẹ́ tó ń sọ pé màmá máa dóbò ẹ̀ màá fẹ́ dópa lálẹ́ ṣé irú ọkùnrin tó fẹ́ kí Queen Mother lọ gbé ni. When it comes to Polo, do you know the impact tí Polo ti make nínú Nàìjíríà? Davido fún ara ẹ̀ Davido sọ pé the first owó tó wọ́kọ́ make inú orin Polo ló jẹ́ kó make ẹ̀. That is a living legend. VDM tẹ́lẹ̀ gan sọ wípé Polo is a living legend. Nǹkan tó fàjà ló fàjà. Polo is a living legend. Gbà ẹ gbé flower ẹ̀ fún. Kí ni bọ̀dá Lati ti ṣe nínú ayé ju kókó obìnrin jọ kó máa fún wọn lóyún kó máa jígólò àwọn obìnrin tó bá ti ní problem.
bọ́dá Lati tó lọ kówó lé mo sọ mo ní mi ò ní ìṣù pẹ̀lú ẹ̀ bọ́ sórí ti Queen Mother ẹ̀ a máa yànnàyànnà ẹ̀ a máa yọ síra ṣé pẹ̀lú bó ṣe ń ṣe show 5 hours over 5 hours àbàtẹ̀ 5 hours ṣé bọ́dá Lati tiẹ̀ tó wá bó tiẹ̀ ó lẹ́pọ̀n àbí ṣó tiẹ̀ wá ń rí ẹrún nígbà tó ti lo the whole day lórí show ní ọjọ́ anniversary ẹ̀ ṣé o wá gbádùn okòhùn ló fi wá explain lójoojúmọ́ fún wa ìwọ gan tó sọ pé torí okó ló ṣe fẹ́ Lati torí bó ṣe ń lu ẹ̀bí irin tó ń jọ ẹ̀bí irin tó ń lu alápàtà tó sọ̀rọ̀ ẹ̀dẹ́ alápàtà tó ń lu irin lójú kan ṣé ó wá ṣò lára ẹ̀ bíi pé o gbádùn okòhùn ló ń kanra kiri ló ń ṣoògùn kiri ló ń ṣe pé àtọ́jọ́ tó dẹ̀ ti fẹ́ náà o ò ní ìfọ̀kànbalẹ̀ ni ìwọ lọ fowó fọkùnrin ọjọ́ tó ti fẹ́ náà you dey explain ìyàtọ̀ tó wà ń bẹ̀ orí Queen Mother tó tọ kámẹ́rà tó ń sọ pé pọ̀lọ́ ìwọ tó bá ṣọlá pé o kì í wo rẹ̀ o kó tó sọ̀rọ̀ òkè ń ebi ìbùkún ara ẹ̀ lóríṣiríṣi tó bá gbádùn okó yẹn ìwọ ló yẹ kó máa gbó wọn máa pẹ níyàwó Aláàjì kó máa yí gàárì ọrùn báyìí tó bá gbádùn ẹ̀ tí pọ́nrọ́ yẹn ò gbádùn ẹ̀ dáadáa a máa rí inú láìpẹ́ wo bó ṣe kẹ̀ wo bó ṣe bàjẹ́ wo bí screen ẹ̀ ṣe bàjẹ́ ṣọlá pé wo bí filter ṣe ń fèèlì ẹ lórí live wo bí screen àtẹ̀rọ̀pọ̀ ọ̀run nìyí iṣẹ́ ẹ rójú ẹ̀ ojú ẹ̀ ti rí ṣùkùṣùkù thank God for filter àbá má lè jẹun thank God for filter wo bó ṣe bàjẹ́ wo bí tó wá há mọ́ o lè jókòó ẹ rí pé kò lè jókòó mọ́ bíi ti tẹ́lẹ̀ ẹ mọ̀ pé jókòó máa ń pààyàn tó bá ń jókòó jù náà kò dáa wọn dókítà yìí ò sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ rí sìn ó ti ń dẹ̀gbẹ́ sílẹ̀ ó fẹ́ lọ kú ni o èèyàn tó ń bú bọ́ọ̀lù pé bọ́ọ̀lù ò kọ w Lizzy kí ni wọ́n ń kọ o ò ti máa dẹ̀gbẹ́ o ò ti gbójú pọ̀ lóhùn lọ ọmọ kékeré sì ni ẹ o wo bó ṣe gbó bí ilẹ̀ Gálílì owó tó ní nǹkan òfin kò hàn lára Lati nǹkan ló wọṣọ tí gbogbo ara ẹ̀ funfun yẹn kò hàn lára ìwọ kò hàn ní ibo lọ́wọ́ lówó òun ti tẹ̀ kò fún ẹ ní fọkànbalẹ̀ owó máa ń fún yàn ní fọkànbalẹ̀ ni ṣọlá pé kò fún ìwọ fún ara ẹ gan ní fọkànbalẹ̀ so what are you talking about ẹpọn Lati náà tó fẹ́ para ẹ lé lórí ó lọ bí ẹ kó lọ fowó rẹ pọn ẹpọn náà kò yọ lára ẹ tó bá ń tún nǹkan tó lálùbáríkà sí ẹ lára wàá máa dán báyìí ni tó bá rí skin mi wàá fẹ́ lè máa la torí nǹkan téèyàn gbà sára nǹkan tó dáa ni bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ gba nǹkan àbùkù sára Lati ní ọjọ́ wo lọ́dún wo púpùpù tó bá ń tú sí ẹ lára ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ lára mu ṣọlá pé kò bá wọ gan lára mu torí ẹ̀ ló ṣe ń explain tó lọ́ fowó rokódó níbi táyé wa bàjẹ́ dé kò wá sọ́kùnrin tó wò pé mo fẹ́ fi ẹ́ ṣaya ó wà lọ́n fi owó ó wá ń san dáórì ó sọ̀rọ̀ ẹ̀ di Indian woman ó ń san dáórì ààrẹ ó wá ń galavant èmi mo sanwó orí mi náà èmi mo ra aṣọ tí mo wọ̀ ṣé Lati ló ra aṣọ kan ṣe bí wọ̀ fún ara ẹ ló ra aṣọ èmi mo ṣe wedding fara mi inú ẹ̀ wá ń dùn ọ̀nà may this love never find me. May this love never find me. Ìwọ tí ẹ bá fẹ́ lọ s'Abuja ìwọ ló máa sanwó mọ́tò ló máa repo sí mọ́tò wà tó fún Lati lówó gògóró nílé ayé ìkan náà táwọn obìnrin kan wọ́n tẹ̀ lè lift to finger kan báyìí everything is done for them. Ìwọ ni o gbọ́ àtọ́jọ́ tó ti ń sin ayé Lati bọ̀ ni àtẹ̀mọ̀ bí ẹ̀rọ ni káàtẹ̀wà gba ọ̀rọ̀ let's take your word for it. Ó sọ pé o ti ń sin Lati bọ̀ for like 20 years olóhùn fún lówó tó fi ń tọ́jú àwọn girlfriend ẹ̀ tó fi ń tọ́jú Fọlá ó gbé mọ́tò fún wo bó ṣe ń sin gbà torí pé o fẹ́ dóko àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ìgbà tán wá gbé ìwọ ló kàn tó gbé Lati lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wá filé ayé ẹ̀rọ ìwọ ló fẹ́ sọ̀rọ̀ pọ̀lú àti Queen Mother orí Queen Mother tó wá explain
poverty ni poverty ló fi lọ fẹ́ kínní bọ́ owó òun hàn lára ẹ̀ rí bí skin ẹ̀ ṣe ń glitter rí bí skin ẹ̀ ṣe ń glitter rí inú ilé tó ń sún ẹ̀ rí trip tọkọ ẹ̀ máa ń bùkù fún ni ṣé láti tí ò tẹ̀lé sanwó flight Lagos to Abuja ṣé òun ló fẹ́ sanwó international flight fún ẹ láti tó jẹ́ pé ìwọ ló ń raṣọ sí lọ́rùn káṣà wọn bà mí sí lọ́rùn ra fóònù sí lápò ó rí bí Fọlá tó ṣe bullshit yín wípé madam ló ra fóònù fún wèrè tó fi wá ń búgà ìwọ ló ń ṣe gbogbo ẹ̀ fún ayé ẹ̀ ti bàjẹ́ ọkùnrin ló yẹ kó máa ṣe gbogbo ẹ̀ fún ẹ ayé ẹ̀ ti bàjẹ́ ìwọ ló wá jáde tó ń sọ̀rọ̀ Queen Mother láti bó sí bò Queen Mother jù ẹ lọ orí ex ẹ Dino why can't you name all these names Ṣọlá pé wọ́n sọ pé Múnirú wọ́n sọ pé kinní kan wọ́n sọ pé ọmọ Jàgùnmẹ́ kinní kan ló fẹ́ kinní kan Foster òòráwọn tó mọ̀ ẹ̀ ní òòráwọn ẹ̀pọ̀n tó ń gbà báwo ló ṣe fẹ́ ṣoríire nígbà tó jẹ́ pé àwọn ẹ̀pọ̀n tó ń gbà àwọn ẹ̀gọ́ ò lálùbáríkà àwọn ẹ̀gọ́ ò rí ṣe inú ayé ìgbà wo ni ò ní bàjẹ́ fún ẹ àti bọ̀dá Láti tó ń fẹ̀ṣẹ̀ jẹun ṣé Queen Mother ló sọ pé kó lọ gbé igi eléra kó lọ gbégun eléegun ṣé òun ló ba ayé ẹ jẹ́ gbogbo lọ gbégun eléegun tóun fi kanra mọ́ Queen Mother ó wú ẹ ní níbi tó dé mí blame ọkùnrin mọ́ ó wú ẹ kó lọ fi rẹ jìyà kó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni máa kú ó wú ẹ ní it's your choice kó jókòó kó máa explain àtẹ̀jọ́ ọkùnrin tó lówó lọ́wọ́ kí ni Láti ń ṣe fún ẹjú ẹ̀pọ̀n kan 5 hours kọ́ ló fi anniversary yín kọ́ ló jókòó 5 hours tó ń rojọ́ yẹn anniversary tó yẹ pé ìwà àtọkọ ẹ ti máa book tẹ́ ẹ̀ bá tẹ̀ lè travel vacation wọ́n bá ńlá àtọkọ ẹ̀ wo èjì tán wá wo bó ṣe ń travel òun àtọkọ ẹ̀ tẹ́ ẹ̀ bá tẹ̀ lè travel lọ vacation ṣebí ẹ̀ tẹ̀ máa lọ staycation àbóyìnbó yẹn tún pọ̀ jù ẹ̀yin tẹ́ ẹ̀ gánú ayé ẹ máa lọ sóòtẹ́ẹ̀lì ẹ máa wà tó máa kóúnjẹ síwájú yín tẹ́ máa ṣe kí ṣe dandan kẹ́ máa bu rice a dẹ̀ mọ̀ pé gbogbo díìṣì yẹn náà torí pé ẹ fẹ́ ṣe photoshoot náà fi kó jáde pálọ̀ ò kì í rí bẹ́ẹ̀ yẹn dining ò kì í rí bẹ́ẹ̀ yẹn torí pé ẹ fẹ́ ṣe photoshoot náà fi kó jáde tó wá bu rice sí tó wá dẹ̀ ti ṣe photoshoot wọ́n á kó kúrò lẹ́wọ̀n á fọ̀ wọ́n á dá padà sínú pálí sínú storage ó ti tán ó wá ń tan rẹ̀ jẹ kí Láti gbé ẹ lọ sí Maldives lórí omi bẹ́ẹ̀ yẹn ò ní rántí show I swear tó bá jẹ́ pé ẹ̀pọ̀n tó lọ sanwó ráì náà tó bá yẹ pé ò ní lè ṣe show ara ẹ máa ro ẹ báyìí ó gbẹ̀pọ̀n ó kù nǹkan tó kówó lé lórí báyìí ó kàn sanwó náà ni olóbí ẹ̀ tó kówó lórí ẹ̀pọ̀n Láti ṣẹ́gbọ̀n gan ṣàlùbáríkà fún ẹ ni kó má kúkú sanwó you just wasted your money àti Queen Mother tí ò lára òfò tí ò lára ìyà tí ò lè wá ṣiṣẹ́ kú tó dẹ̀ bẹ́ẹ̀ ni you have to ó gbọ́dọ̀ fẹ́yàn tó lówó lọ́wọ́ I keep telling you ajẹ́bẹ̀ wàá máa explain fún bí Ṣọlá pé wò ó lẹ́yìn ìgbà tán tó bá sọ pé torí ẹ̀pọ̀n ló fẹ́ fi fọ́kùnrin wọ́n á lù ẹ́ wọ́n á ká ẹ rúmúrúmú báyìí wọ́n á ká ẹ kò lẹ́yìn ìyẹn ebi apá ṣíọ̀ sí ẹ ní ara wọ́n rò pé torí ẹ̀pọ̀n kò ní dáa fẹ́ pọ̀n after 5 minutes kílẹ̀ pọ̀n lè ṣe tí vibrator lè ṣe ó ní ẹ ṣe irú pọ̀lọ́ irú ta ni Queen Mother kó wá lọ fẹ́ irú dìdìrín yàda tó gbé sílé irú bọ̀dá Láti tẹ́ ẹ̀ fún lówó pàrágà tẹ́ máa sọ gbogbo oní nylon oní sáṣẹ́ẹ̀tì ní kẹ́ra ẹ lọ ra pẹlẹbẹ oní sáṣẹ́ẹ̀tì fún dádì yín ṣe irú yẹn ló fẹ́ kí Iyabo wá jókòó kó wá máa explain bí tiẹ̀ kò possible náà ìwọ ló lè ṣe é ṣó mọ̀ pé omi ìyà nìyá ẹ̀ fi bí ẹ inú ìyà nìyá ẹ̀ bí ẹ sí ó gbọ́ interview Queen Mother tó ń sọ ni ó lóun mọ̀ pé náà máa ń lọ bẹ́ẹ̀ ni àwọn kan wà Naija tó jẹ́ pé wọn ò rí iná tó lọ rí pé up nepa yẹn òun ò gbọ́ rí ó nígbà tóun fẹ́ ọkọ òun tó mọ̀ nǹkan tó ń pè ní ìyá bẹ́ẹ̀ ni that is why she's never picking anybody that is not rich I like her strategy ẹ̀kan péré náà ń kọ́yàn bó ṣó mọ̀ pé ìwọ Ṣọlá pé omi ìyà nìyá ẹ̀ fi bí ẹ inú ìyà lọ bí ẹ sí ibẹ̀ náà ti tọ́ ẹ so wàá máa wo ọkọ tó bá máa fẹ́ náà èèyàn tó máa fìyà jẹ náà ni you don't want the soft life ilé ayé ẹyọ kan téèyàn wáyé ó gbọ́dọ̀ fọlọ́wọ́
kì í jẹ́ ṣe owó jambrata no now wàá tẹ̀ fẹ́yàn tó níṣẹ́ lọ́wọ́ at least tó bá tẹ̀ máa fẹ́ ọkọ wàá fẹ́ èèyàn tó níṣẹ́ ní ọwọ́ kì í ṣe pé dàdá ń dijí tí ò lè ṣiṣẹ́ ò lè jí gólò ló wà lọ fẹ́ tó gbé sílé tó wá ìwọ òyìn ló fẹ́ fi wá brag wájú àwa ṣọlá pé sórí ẹ̀ pé ṣá jígólò ló gbé wá tó ń sọ fún ex-wife ẹ̀ pé tọ́jú òbò ẹ̀ o mọ reason tí mo fi lọ oríṣiríṣi jígólò ló wá pè ní king fáwa orí ẹ̀wà àti ọ̀nà àti orí yóò pè kó o gbé jáde báyìí kó o sọ pé ọkọ lélẹ̀ wọkọ bá ńlá bí màá yẹn ṣe dàgbà tó wo bó ṣe ń kẹ́yà ọjọ́ wo ni láti ra fúláwà fún ẹ rí wo bó ṣe múyàwó ẹ lọ vacation wo bó ṣe birthday ṣe anniversary ṣìwé gbogbo ẹ anniversary easy àwọn àgbàlagbà ń ṣe anniversary wo ò lè ṣe anniversary láti gan ò sí inú ilé ó tún ti mú pàràgà lọ ó tún ti ṣán lọ ìwọ ló wá explain 5 hours anniversary ẹ òfin explain your husband cannot it's not about photo shoot sometimes you have to leave it and go out and enjoy your life with your husband if that marriage is a good marriage why enjoy life well anniversary yín anniversary ẹ ṣe photo shoot o bu rice fún bọ́dà láti ẹ ṣe photo ẹ ya photo ó ti tán ayé mi o tẹ máa jáde tẹ máa táwọn yẹn wá sọ pé wow yes the same thing tẹ ti ń ṣe láti ọjọ́ yìí fẹ́ impress òun ló jókòó 5 hours where is your husband for 5 hours on your anniversary 5 hours ló fi ń ṣe live video lọ́jọ́ anniversary ẹ̀ ṣọlá pé 5 freaking hours ló fi dá nìkan jókòó where is the man èèyàn tó kówó lé lórí okó tó lọ fowó rokódó at the end of the day ṣókò ń gan ṣó mọ nǹkan tó ń ṣe don't even dare compare Lati báwo ṣerú ẹ̀ ló ń sọ ni with Polo. Lati has no impact in his own life not talk of in life generally. Polo has impact in his life in Nigeria in everything. Kó ìmọ̀dá ọmọ gbọ́n ni náà ṣé kó wá lọ máa jẹ ìyá ni ìwọ níyàwó ń jẹ àwọn obìnrin kan wà wọ́n máa jẹ ìyà kú ni. Àwọn nǹkan téèyàn bá kọ̀ sílẹ̀ ládùúrú ẹja tó wà lódò ládùúrú ẹ̀wọ̀n ọkùnrin alálùbáríkà tó wà ń ta tó ń níṣẹ́ gidi ní ọwọ́ tó ń ṣiṣẹ́ tó wà lọ́wọ́ wọn tó lè tọ́jú ilé ọ̀há lọ fẹ́ jígólò wàá máa sanwó orí ẹ̀ wàá máa ìwọ nìkan ló máa dáná ló máa ṣe gbogbo nǹkan ẹ rí bí ọmọbìnrin ṣe ń faṣẹ́ tó ń ó ń gloat tó bá lọ para ẹ̀ dànù kan kú gbé okú ń dúró díẹ̀ kó okú náà ni ẹ rí pé kò control ẹ pé kò stop rẹ̀ dára tó ń ṣe tí bp bá máa gbé ẹ báyìí tó wá ó rí bó ṣe ń dẹ̀gbẹ́ tó ń dẹ̀gbẹ́ ṣọlá pé gbogbo orun ẹ tó ti rẹjọ ṣé mo pé mò ń sọ fún ẹ pé skin tag yẹn insulin ni o ní issue pẹ̀lú blood sugar ẹni lọ sọ́dọ̀ doctor tó lọ́n fi laser yọ ó rí pé ó tún padà nísìnyí gbogbo iwájú irun ẹ o tún ní alopecia kí ni age ẹ tó ti gbó sílé nísìnyí báyìí o lè fìdí jókòó mọ́ o ti ń dẹ̀gbẹ́ wọ́n kú sọ pé okú ń romi lóbò tẹ́lẹ̀ o ti ń dẹ̀gbẹ́ o ṣáà ń daṣọ sùn o ṣáà ń bora o ṣáà ń ṣe kínní I don't know what type of illness you have tó bá ti kú báyìí yan wàá rí Lati in blue black ọmọ ọgbọ́n fún ààrẹ wàá rí in plain blue black ìwọ ló mọ̀ ṣá ó wẹ̀ kó jẹ̀yà ni kò wúkú ìmọ̀dá kó jẹ̀yà irú èmi ọlọ́run jẹ́ bọ́kùnrin jẹ̀yà kẹ ọlọ́run má jẹ ńbà bẹ́ẹ̀ ni àwọn obìnrin ń gbádùn àwọn máa bọ́kùnrin jẹ̀yà ẹ wo Kim Kardashian ẹ wo Beyonce ẹ ráwọn ọkùnrin tó mú ẹ ráwọn ṣé àwọn ló náwó fọkùnrin àbọ̀kùnrin ló náwó fún wọn ó jókòó síbẹ̀ òun bọ́kùnrin jẹ̀yà inú ẹ̀ dùn 2026 tí ẹ máa bọ́kùnrin gidi jẹ̀yà Lati lẹ́yìn obìnrin mẹ́ta ìwọ ló mọ̀ congratulations again may this love never find me